Otasansan rédíò and TV. Alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà arákùnrin Olúbùnmi Túnjí Òjó ni kò farahàn níwájú àjọ tó ń rí sí ìhùwàsí àwọn òṣìṣẹ́ ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà Code of Conduct Bureau lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 16 oṣù kínní ọdún 2024. Àjọ CCB ló kọ́kọ́ fi ìwé ìpè ránṣẹ́ sí alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà arákùnrin Olúbùnmi Túnjí Òjó. Wọ́n pè é láti wá sọ tẹnu rẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ kan tórúkọ rẹ̀ ń jẹ́ New Planet Project tí wọ́n lọ jẹ́ ti alákòóso Túnjí Òjó pé ó gba iṣẹ́ lọ́dọ̀ iléeṣẹ́ ìjọmọnìyàn àti dídín ìṣẹ́kù láwùjọ lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú owó tó lé ní $400 mílíọ̀nù lábẹ́ alákòóso Betta Edu, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí agbẹnusọ àjọ CCB sọ fáwọn oníròyìn gẹ́gẹ́ bí ìdí tí alákòóso Túnjí Òjó kò fi ráàyè láti farahàn níwájú àjọ náà. Arábìnrin Veronica Kato ó ní Túnjí Òjó kò láǹfààní láti farahàn látàrí wípé ó lọ fún iṣẹ́ ìlú kan tó ṣe pàtàkì tó ṣe kókó. Ó ní ṣùgbọ́n àjọ CCB ti wá sún ọjọ́ tí Túnjí Òjó yóò farahàn níwájú ilé-iṣẹ́ náà láti wá sọ tẹnu rẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án sí ọjọ́ iwájú.